hallelujah. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹni tó ní ayé tó ní ọ̀run, Elédùmarè. A yìn Ọlọ́run ọ̀gá ògo, a gbéga nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láé, ògo orúkọ rẹ̀ kò yí padà. A dúpẹ́ o, Adúnídáyọ̀, wàá ráàánú gbà, torí pé ẹni Ọlọ́run fẹ́ òun ni Ọlọ́run yàn. Ẹ kú àtàárọ̀, ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lálẹ́ yìí, ṣùgbọ́n kò síná níbi tí a wà. Ìdí nìyí la fi wà ní inú ọkọ̀ láti ṣe program tálẹ̀ yìí. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ lálẹ́ yìí láti bá wa sọ̀rọ̀, ṣùgbọ́n mo mú ohun tuntun wá gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ mi lọ, pé àwọn àṣírí èyí tó yẹ kí gbogbo ilẹ̀ Yorùbá ó gbọ́, ìdí tí wọn ò fẹ́ jẹ́ ká wá sí Èkó láti wá ṣe rálì, ìdí tí wọn ò fẹ́ jẹ́ ká ẹ wá sí Èkó láti wá sọ, àbí àwọn ohun tí a ní láti tú àṣírí ẹ̀ fún gbogbo ènìyàn pé ìtàn ṣe lẹ́kọ̀ọ́ rèé o. Wọ́n mọ̀ pé àwọn tó máa darapọ̀ mọ́ wa, wọ́n mọ̀ pé wọ́n máa sọ gbogbo information wa àbí information wọn fún àwọn aráàlú. Ṣùgbọ́n tó bá wá rí bẹ́ẹ̀ tí wọ́n ń jà fitafita, wọ́n sọ pé ọ̀rọ̀ wa ń dùn àwọn, kán fàyè lẹ̀ ọ̀rọ̀ tó ń lọ lábẹ́ ẹlẹ̀. Ṣebí ẹ̀yin náà ni mò ń sọ̀rọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn, mò ń sọ̀rọ̀ ìpínlẹ̀, mò ń sọ̀rọ̀ orílẹ̀-èdè, mò ń sọ̀rọ̀ ilé ìjọsìn, mò ń sọ̀rọ̀ gbogbo àyíká. Gbogbo ẹ̀yin tẹ́ ti wọlé lálẹ́ yìí, ẹ ó rí àánú gbà o, ẹ ò ní di rádaràda. Àwa ò ní gbọ́, ẹ̀yin gan ò rẹ̀ nígbà. Ìdí nìyí ni mo ṣe mú ọ̀rọ̀ gidi wá. Mami, gbogbo ẹni tó bá wọlé sórí bíbà yìí lálẹ́ yìí, ẹ dákun ẹ bá mi tẹ love, ẹ tẹ like, ẹ share rẹ̀ síta. Ǹjẹ́ gbogbo wa láti rí àkọlé àwọn tí a gbé síta? Ta ló ń jẹ́ Kàbírù? Ta ló jẹ́ Àyìndé? Èmi a máa sọ pé ọ̀rọ̀ rí rẹpẹtẹ, ọ̀rọ̀ rí rẹpẹtẹ. Èmi ò gbèjà ènìyàn, èmi ò gbèjọ ènìyàn o, ṣùgbọ́n mo fẹ́ sọ ìtí ojú mi tó. Mo fẹ́ jẹ́ kí gbogbo ilẹ̀ Yorùbá àti àwọn olóṣèlú ọ̀jẹ̀lú ilẹ̀ yìí, káwọn bàbá àti ìyá wa kán mọ òtítọ́. Olóòótọ́ kì í kí pósípò òṣùkà. Gbọ́n tí mo gbàgbọ́ ni pé èmi tirẹ̀ a ó borí. Mo la máa borí ìwọ tó rá mi ṣe. Mo ló máa borí ìwọ tó bá rí àmì ṣe. Mo ló máa borí ìwọ tó rí àmì ṣe. Ìwọ tó rí àmì ṣe ò ní kú.
mo mú ọ̀rọ̀ tí a fẹ́ yànnàná láàárọ̀ yìí pé ní ìrọ̀lẹ́ yìí àbí láṣálẹ́ yìí gbogbo àsìkò tó bá wù kó máa gbọ́ mi. Mo fẹ́ jẹ́ kó mọ̀ pé mo fẹ́ sọ̀rọ̀ Táyọ̀ Àyìndé. Ǹjẹ́ ti ẹ̀mí ẹni tó ń jẹ́ Táyọ̀ Àyìndé ní Lagos State gan? Gbogbo ẹ̀yin ọmọ tó wà ní Lagosian tẹ́ ń jẹ́ ọmọ Èkó. Mo sọ fún yín pé ibi tí a ti lè gba ilẹ̀ Yorùbá tí gbogbo àgbáyé ń wò ní Lagosian. Táyọ̀ Àyìndé níbikíbi tó o bá wù kó o máa gbọ́ mi, gbé àtìtà rẹ kó o jókòó, gbé àpótí rẹ kó o súnmọ́ bí. Èmi sọ fún yín pé gbogbo ohun tí ẹ ń ṣe ojú Elédùmarè ló wà. Lóòótọ́ ni gbogbo àwọn administrator àtàwọn sọ̀rọ̀sọ̀rọ̀ là ń pariwo Tinubu, òun là ń pariwo Sanwó-Olú, òun là ń pariwo gbogbo àwọn alágbára, ṣùgbọ́n wọn ò mọ̀ pé ẹ̀yin wọ̀nyí ẹ̀yin ni igi wọ́rọ́kọ́ tó ń dáná rú. Ẹ̀yin gan-an lẹ̀ ń bà tàwọn ènìyàn jẹ́. Ẹ̀yin gan-an lẹ̀ ń hùwà ìdá. Ẹ̀yin ni iná tí wọ́n ń bò mọ́ra. Ta ni Táyọ̀ Àyìndé? Pẹ̀lẹ́ o, oníṣẹ́ ìjọba tó gbàgbé àti sùn, tó gbàgbé pé Ọlọ́run ń wo òun. Ó ṣèkà dé ẹgbẹ́ odó dérí, bọ́lọ́hun ò rí ẹ, ènìyàn ń wò ọ́. Àǹtí mi ẹ káàbọ̀ mà, God bless you ma, you welcome to the platform. Ẹ ra àánú gbà o. Bàbá màmá Táyọ̀ Àyìndé mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀, mo dẹ̀ máa sọ̀rọ̀ Kàbírù náà. Kàbírù jẹ́ mọ́là, ṣùgbọ́n ó wà nínú ìṣèjọba Sanwó-Olú. Sanwó-Olú, Jídé Sanwó-Olú, káàbọ̀ o, ìwọ náà. Mo mọ̀ pé gbogbo ìgbà ló máa ń rí mi wò. Àwọn alátìlẹyìn ẹ wọ́n dẹ̀ máa ń wò mí dáadáa. Ẹni tọ́lọ́hun ò lè mú a ò tí ì dá. Àyìndé, ìwà olè òkànjúwà tó ń wù, ó bá gbogbo ìyàwó oníyàwó sùn ní òótọ́ ẹ. Itú tó ń pa nínú GRA ọ́fíìsì tó ní síbẹ̀ yẹn, ṣé o rò pé àárí gbogbo ẹ̀? We are looking at you. Ẹ̀yin tẹ́ ń ba ilẹ̀ Káàárọ̀ Oòjíire jẹ́rìí. Ẹ̀yin tẹ́ ń hùwà bíi pé Ọlọ́run ò ní mú yín. Ọlọ́run wò yín o. Ṣé o rójú mi dáadáa? Ǹjẹ́ ìwọ ti ẹ̀ rí mi rí? Táyọ̀ Àyìndé, ǹjẹ́ o ti ẹ̀ mọ̀ mí rí? Ẹ̀rín ìkà ni mo rí yẹn, torí pé lálẹ́ yìí ìtò ṣètì lè fi jó. Mami máa tẹ love, daddy máa tẹ like. Mo fẹ́ mẹyẹ wá. Mo sọ fún yín pé àṣírí yín gbogbo wà nílẹ̀ bí iyẹ̀pẹ̀. Ṣùgbọ́n ìta bá fẹ́ fòdà, ọ̀pọ̀lọ́ níta bá débi ìrù ká fòdà. Àwọn kan ṣeré nínú yín ni mo ṣe gbẹ́nu lé. N tó wú gbogbo ilé jáde ni pé Iron Lady
tí mo gbẹ̀rù lé. Ìdí tẹ́ ẹ fi béèrè evidence lọ́wọ́ mi ló jẹ́ kí n wá sọ pé orí yín ti dàrú. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ jẹ́ kí Yorùbá nation ó lọ rèé o. Ẹ̀yin ni wigi wọ́rọ́kọ́. Ẹ wá gbọ́ àṣírí ńlá lálẹ́ yìí. Àwọn DSS tó pàdé Sunday Igboho lójú ọ̀nà tán fẹ́ gbé nígbà ni. Ṣé ó ṣẹ̀yìn rẹ Àyìndé? Kò ṣẹ̀yìn ẹ̀ náà. Àwọn DSS táwọn bá mi lé ṣé ó ṣẹ̀yìn ẹ ni? Ṣebí mo sọ fún yín, mo ní gbogbo yín ni mo mọ̀. Ṣebí èyí tó tí ọwọ́ bà nínú wọn tá búyẹ pẹ̀lú tó mú mi ọ̀run. Wọ́n mà jẹ́wọ́. Àyìndé ó wá tákòkò láti ṣí àṣírí tiẹ̀ fún gbogbo ayé. Torí tí mo bá dákẹ́ tí mi bá sọ̀rọ̀ kì í ṣe pé mi mọ̀rọ̀ sọ. Ṣebí ní ayé Tinubu ìwọ ni DSS tó ń tẹ̀lé Tinubu lẹ́yìn. Ìwọ ni ọ̀gá ọlọ́pàá tó jẹ́ DSS tó ń tẹ̀lé tó ń ṣọ́ Tinubu. Nígbà tó dáyé Sanwó-Olú wọ́n compensate ẹ. Wọ́n sọ ẹ́ di Chief of Staff Lagos State. Ayé alábántáwá wà lọ́wọ́ ẹ̀. Ó wá jayé bí ẹni jẹmọ́gí. Ìwọ kan náà yìí ló rán DSS tó lọ gbìmọ̀jọ. Àwọn DSS tí wọn ò ná mọ́yán lórí. Àwọn kọ́ ló kójọ tó ní kán lọ àtáàkì Sunday Igboho. Bọ́ síta kó o wá debunk mi. Bọ́ síta kó o wá sọ pé ò ṣe bẹ́ẹ̀. Gbogbo resources Lagos State, gbogbo àwọn ilẹ̀ tán reserve ó ti ta gbogbo ẹ̀ tán náà. Ìwọ àti Kàbírù ọmọ Málà bó ṣe ń dìjà náà rèé o. Ṣèbẹ́yìn sọ pé ẹ fẹ́ rí Fúlàní. Àwọn Málà pìmọ̀ pọ̀ pẹ̀lú ìwọ ẹ̀ ń ta gbogbo property ilẹ̀ Yorùbá. Ó ń ta òfin kó investment jọ ni. Bọ́ọ̀tà kó wá deny. Ṣé Sanwó-Olú Jídé Sanwó-Olú ṣé ó fẹ́ sọ pé òun ò mọ tó nù ń sọ yìí ni? Ìjà tó ti bẹ́lẹ̀ láàrin yín tán fẹ́ sàkí ẹ̀. Tí Sanwó-Olú sọ pé òun ò lè jẹ́ kó o ba ìjọba mọ́ òun jẹ́ lórí. Àbò rò pé eégún mọ ni èèyàn mọ́. Èmi rèé o. Ǹjẹ́ o rí mi rí? Ǹjẹ́ o mọ̀ mí? Ìyàwó gbogbo ìyàwó oníyàwó, gbogbo àwọn ministry, àwọn obìnrin tó wà ní ministry láláùsà, èwo ló ti fọwọ́ bà tètè nínú wọn? Ẹ bọ́ takẹ́ ẹ wá sọ. Gbogbo àwọn tí ò fẹ́ lù síṣẹ́ wọn nínú GRA tó ti ń bá wọn sùn. Àbò rò pé mò ń ṣeré ni. Ṣé ìwà tẹ́ ẹ fẹ́ máa wù nílẹ̀ Yorùbá náà nìyẹn? Àìtí ìfọwọ́kàn wọn kò síṣẹ́. Ó gba gbogbo iṣẹ́ lọ́wọ́ àwọn tó wà reliable. Ẹ wálẹ̀ ìbàjọba jẹ́. Ẹ lẹ́ sponsor àwọn ènìyàn ìkà. Mo máa bá ẹ fà lálẹ́ yìí. Mo ti sọ fún yín. I will start from Lagos State. Nígbà tí mo bá finish yín tán ní Lagos State, I will cross to Ogun State. Ó mọ̀ pé mo bẹ̀rẹ̀ látòrí Ọbásanjọ́ fún yín ni.
mo sọ ti onífìlà gogoro, mo sì tún padà sógun náà, àwọn kan sì tún wà ńbẹ̀, àwọn aṣèbàjẹ́. Mo ń bọ̀ nìbàdàn láìpẹ́, ẹ gbọ́ winiwini, mo ń bọ̀ lọ́ṣun, àṣírí yín bà lẹ̀ fún mi. Mo ń bọ̀ lóńdó, ẹ lè escape ẹ̀. Ẹ̀yin ọ̀bàyéjẹ́, ìka ènìyàn olè olójú kòkòrò, ẹni tí ẹ yẹ ká lọ bẹ̀rẹ̀ yín fògùn, ẹlẹ́yìn ṣèjọba, ẹ wá ń pa wá jayé, ẹ jayé alábántá. Ṣé Fúlàní nìkan ló ń bá àwọn ìyàwó wa sùn ni? Ṣé bẹ́yìn náà wà ń bẹ́? Bọ́ọ̀ta kó ló sọ bẹ́ẹ̀, àwọn tó bá sùn gbogbo wọn máa bọ́ọ̀ta. Ṣèbí ti bàbá Ìjẹ̀bú ló sọ, bàbá Ìjẹ̀ṣà àbí kílẹ̀ ń pè lẹ́ṣìírí. Àwárí tìyẹ gangan síta. I have the evidence with me. Gbogbo ìhòòhò rẹ ló wà láti kó fún mi nígbà tí mo gbẹnu lọ́rọ̀ yẹn. Gbogbo bó ṣe bá wọn sùn ní GRA mo ní gbogbo ẹ̀ lọ́wọ́. Àwọn ìyàwó oníyàwó tó bá lò pọ̀. Ìgbà tí ọ̀rọ̀ yìí di wàhálà sí ẹ lórí, àwọn ìyàwó ẹ méjì tó fẹ́ tẹ́lẹ̀ ṣe bó fi wọ́n lẹ̀ ni. Ìyàwó ẹ tó ṣẹ̀fẹ́ ṣe bó ń lo ní kó lọ bá Ahmed Tinubu ní umura kó lọ máa bẹ́ẹ̀ kí Sanwó-Olú má bàa dá ẹ dúró. Mo ń bọ̀. Gbogbo property tó fowó Èkó rà, ó ta gbogbo reliable land, àwọn ilẹ̀ tó jẹ́ pé àwọn factory tó jẹ́ pé ó máa wúlò fún ilẹ̀ Yorùbá nation ní future. Gbogbo àwọn tá ti ń jẹ chief of staff ti pẹ́ wọn ò ní resources tó ti rà, àwọn ilẹ̀ tó ti rà, àwọn ilé tó ti rà lẹ́kọ̀ọ́. Ṣòro pa àmọ́ gbogbo ẹ̀ ni. Èmi fọ́ jẹ́ kó o bọ́ ọ̀tá kó o sọ pé irọ́ ni, kí wàá máa gbé kámẹ́rà kí máa gbé ti gbogbo ilé tó rà, kí n bẹ̀rẹ̀ sí gbé picture ẹ̀ jáde. Ẹ̀yin Yorùbá yìí nation, ẹ níṣẹ́ láti ṣe. Mo sọ fún yín pé a ò lè wà nínú ìkà wọ̀nyí ká láà fọwọ́ bà wọ́n tètè tẹ́ni ká máa lọ Yorùbá nation. A gbọ́dọ̀ yọ ẹ̀gún kúrò, a gbọ́dọ̀ yọ òṣì kúrò láàrin wa. Ó yẹ ká mọ àwọn ènìyàn ìkà, àwọn olè olójú kòkòrò, àwọn ẹni ègbé, àwọn ẹni ìparun. Ṣebí ẹ̀yin àfáà kan lẹ wà lẹ́yìn ẹ̀, ṣebí ẹ̀yin pásítọ̀ kan lẹ gbàdúrà fún, ṣùgbọ́n ìjẹ́ ó sọ fún yín pé òun gun orí àwọn ìyàwó oníyàwó ṣeréṣeré. Ǹjẹ́ ó sọ wípé òun bayé jẹ́, òun máa bọ̀ òun sì jẹ́. Ó fi gbogbo owó tó yẹ kó san fún àwọn ènìyàn, àwọn agbálẹ̀, àwọn òṣìṣẹ́, ó fi ń ra gbogbo property jọ. Ẹ jẹ́ kí Sanwó-Olú bọ́ ọ̀tá kó sọ pé òun ò mọ̀ àti àṣírí tó ń ṣe. Yes. Mami, àwọn tó ń pè mí nísìnyí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pè wọlé wọ́n sọ wípé ẹ̀sà òótọ́ lẹ̀ ń sọ. Èmi akúkú sọ gbogbo ẹ̀ lẹ̀ fún yín. Ẹ jọ̀ọ́, ìyàwó rẹ tó ṣẹ̀fẹ́ kọ́ ló ń jẹ́ Doyin. Umura tí Tinubu lọ lẹ́yìn àwẹ̀, ìbò ní kí
Doyin ó lọ bá lọ́hùn kó lọ bá Ahmed Tinubu torí pé Ahmed Tinubu bá ẹjà kó tó lọ kúrò torí àwọn ìwà olè àṣírí ẹ ti tú sí ayé pé Tinubu ń bá ẹjà pé ó fẹ́ bàjọba Èkó jẹ́ bá ṣe àwọn èèyàn máa pariwo àṣírí ẹ wà ńlẹ̀ ẹni tó yẹ kẹ́ ẹ sọ̀kò pa lẹ́kọ̀ọ́ nìyẹn ẹ̀yin wá ń wá àṣírí Tinubu ẹ wá àṣírí Sunday Igboho kiri àwọn tó yẹ kẹ́ ẹ wá àṣírí wọn yẹ kẹ́ ẹ máa kó lẹ́gba ẹ kó wọn lẹ́gba ẹ̀yin ọmọ Èkó ẹ ṣe sùn tẹ́ ẹ kọrí síbì kan náà báyìí àwọn tó yẹ kẹ́ ẹ bá fà á ẹ bá wọn fà á Doyin kọ́ ní orúkọ ìyàwó ẹ̀ tó rán lọ sí múra tó ní kó lọ máa bẹ Ahmed Tinubu ẹ̀yin gbogbo island ṣé ẹ̀ mọ̀ Doyin ni ṣé ẹ̀ mọ̀ Doyin ẹ fẹ́ sọ pé ẹ̀ mọ̀ Doyin ni Doyin yìí ló lé gbogbo ìyàwó méjèèjì àwọn tó bí ìbejì fún ẹ náà. Yes, hello. Bẹ́ẹ̀ ni mo ti sọ tẹ́lẹ̀ ó ní mo bẹ́ẹ̀ ni mà ó ní àwọn ìyá yìí sọ fún mi pé ó ní DSS tó ń ṣọ́ Bọ́lá Ahmed Tinubu ní ayé ìgbà yẹn. Yes, thank you, God bless ma. Mami àwọn fi àyè lẹ̀ fún àwọn ará Island kan máa pè mí. Yes ma. Yes. Sanwó-Olú dà. Hello, mo wà online o, mo wà lórí live báyìí. Ẹ wo ẹ lọ sáàṣì ọmọọba Bíọ́dún Great Chapel, ọmọọba Bíọ́dún Great Chapel, ọmọọba Bíọ́dún Grace Chapel. Ẹ sáàṣì ẹ máa rí mẹ́. Admin, where are you? Let me share that program to all. Bá mi share lọ sórí gbogbo WhatsApp. Daddy, mommy, àwọn ènìyàn ni wọ́n ń pè wọ̀nyí tí wọ́n ń jẹ́ òrí sí ohun tí à ń sọ. Ẹ̀yin lẹ béèrè evidence o. And I ready to put you evidence. Kabiru máa ń là lásán tẹ́ fi jẹ́ commissioner of kinní kan. Hello? Mo ti sọ wọ́n ní gbogbo ìyàwó níyàwó ló ń bá sùn. Yes. Wọ́n ní ó tún ní ọ́fíìsì míì sínú GRA yàtọ̀ sí etí gómìnà fún. Mami. Kabiru. Àbájọ wọ́n ní commissioner of housing òun ní Kabiru wà Hausa ẹ fi Kabiru ṣe ẹ fi mọ́là ṣe ká ṣé Yorùbá tán ni ṣé kò sí ọ̀mọ̀wélé Yorùbá mọ́ ni Sanwó-Olú. Ẹ wá bàtìlẹ̀ Èkó jẹ́ tán nígbà tó bá yá wọ́n á gbé bàbá yín lọ sí Ìrágbìjí ẹ̀ wọ́n á lọ dè mọ́lẹ̀ síbẹ̀. Ẹ jẹ́ kí iye wá sí ẹ jẹ́ á lọ sí Yorùbá nation. Ẹ jẹ́ á lọ gba Yorùbá nation. Ẹ jẹ́ á jà fún Yorùbá nation. Arákùnrin arábìnrin ẹ jẹ́ á jà fún Yorùbá nation. Ìwà ibi wọ̀nyí ti pọ̀ jù. Wọ́n sọ fún wa lánàá wọ́n ní ìwà tí àwọn Yorùbá ń wù òun ló jẹ́ kí Fúlàní ní orí ọ̀fẹ́. Who is that?
láti máa bá yàwá sùn. òun ló jẹ́ kán ní oore ọ̀fẹ́ láti máa fẹ́ ìyàwó wa nígbà tó máa ń onílé gan-an tó jẹ́ pé gbogbo àwọn ìyàwó oníyàwó ló ń kó ìbásùn fún. mélòó mélòó bàbá màmá mélòó 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 nínú wa ni à ń hùwà ibi sí. Mọ́là wá ó dẹ̀ ta gbogbo ilẹ̀ tó yẹ kókó jẹ́ ogún fún ilẹ̀ Yorùbá nílùú Èkó. Ó dẹ̀ ta gbogbo ẹ̀ tán wọ́n sọ ti di ilé wọn nìkan. Ìyẹn ò dùn mí o bí kò ṣe pé DSS tó ń rán jáde ẹ̀bùn ló rán DSS tẹ́nu ni níjọ́ tán ní ká lọ mú plate number Sunday Igboho tẹ́ ẹ mú ọkùnrin yẹn arákùnrin ló ṣe o. Àṣírí mi bá má sọ àṣírí wọn rárá tí ò bá jẹ́ pé nípa rally tẹ́ fẹ́ lọ ṣe Lagos State. Ẹ̀yin èèyàn mi ẹ máa gbàdúrà o torí pé mò ń tú gbogbo àkọ̀kọ̀ àṣírí ìkọ̀kọ̀ fún yín báyìí kẹ́ ẹ lè bá ọmọ bẹ́ẹ̀ ṣe máa fúnra ní ọjọ́ 3 oṣù keje rally Èkó. Ẹ pariwo ẹ sọ pé ẹ ò fẹ́ níjọba mọ́ Sanwó-Olú tó o bá sáàkì ẹ̀ ìjà ń bọ̀ o. Sanwó-Olú ìjà ń bọ̀. Sanwó-Olú ìjà ń bọ̀. Àyìndé lọ ṣàgbéjẹ́ mọ́wọ́. Sanwó-Olú sọ pé ò fẹ́ mọ́. A ò gba ẹni tí ò máa bá àwọn ìyàwó wa sùn tó ò bá fẹ́ jẹ́ kí ìjà ó dé kíákíá kẹ́kọ̀ọ́ dàrú mọ́ ẹ lórí lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí sọ pé ò fẹ́. Reject ẹ lẹ́sẹ̀kẹsẹ̀. Mo mú tìyẹn mo gbé ti síbì kan.